ọ̀rọ̀ mọ̀ ti bẹ́yìn yọ o ẹ̀gbọ́n gé àbúrò rẹ̀ lórí londo aráàlú bá dájọ́ ìyà fún un bó lọ̀rọ̀ ti jẹ́ ẹ mọ́rin jìnnà ẹ wá gbọ́ ọkùnrin ẹni ọmọ ọdún mẹ́rìndínlọ́gbọ̀n kan ti gé orí àbúrò rẹ̀ nílùú Òdìgbò nípínlẹ̀ Ondo a gbọ́ pé agbègbè odò Òrígbàrà ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé lọ́jọ́ Ajé àwọn fídíò kan lórí ayélujára ṣàfihàn bí àwọn aráàlú ṣe ń dín dùndún ìyà fún afurasí náà o tó gbé orí àbúrò rẹ̀ tó pa lọ́wọ́ ìròyìn ní ọmọ ọlọ́pàá kan tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Àwílò lágbègbè náà ní tẹ̀gbọ́n-tàbúrò ọ̀hún o nígbà tí iléeṣẹ́ ìròyìn kàn sí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo lórí ìṣẹ̀lẹ̀ náà alukoro iléeṣẹ́ ọlọ́pàá Àyànládé Ọláyínká Olúṣọlá fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ o onílòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé kọmíṣánná ọlọ́pàá Lawal Adébọ̀wálé ti pàṣẹ kí ìwádìí bẹ̀rẹ̀ ní kankan láti mọ húlẹ̀fúlẹ̀ ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà o kọmíṣánná tó pàṣẹ kí wọ́n taari ẹjọ́ náà sí ẹ̀ka tó ń ṣèwádìí ìwà ọ̀daràn CID fún ìwádìí ní kíkún alukoro ọlọ́pàá náà ṣàlàyé síwájú sí pé ọmọ bàbá kan náà ni àfúrásì àti ẹni tí wọ́n gé lórí o bó tilẹ̀ jẹ́ pé ó kọ̀ láti fi orúkọ àwọn méjèèjì léde ó ní ọmọ ọdún márùnlélógún ní àbúrò tí wọ́n gé lórí nígbà tí ẹ̀gbọ́n tó gé àbúrò rẹ̀ lórí jẹ́ ẹni ọmọ ọdún mẹ́rìndínlógójì. Àyànládé ni afurasí náà ti jáde láyé lẹ́yìn tí àwọn aráàlú lù ú nílùú Bàrà lẹ́yìn tí wọ́n ka orí àbúrò rẹ̀ mọ́ lọ́wọ́ ó ní ilé ìwòsàn ló kú sí nígbà tí àwọn aráàlú ka orí àbúrò rẹ̀ mọ́ lọ́wọ́ wọ́n dé dùndún ìyà fún títí ó fi dákú rangbada àsìkò náà ni àwọn ọlọ́pàá dóòlà rẹ̀ lọ́wọ́ àwọn aráàlú o tí wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n ilé ìwòsàn náà ló dákẹ́ sí ọlọ́pàá parí ọ̀rọ̀ rẹ̀ pé bó tilẹ̀ jẹ́ pé àwọn méjèèjì ti jáde láyé báyìí o àmọ́ èyí kò dín ìwádìí àwọn lọ́wọ́ ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ iléeṣẹ́ Jígí Alárà ẹ má bá wa fẹ́ràn rẹ̀ ẹ má bá wa pín ká ẹ má fi èròǹgbà yín sábàlá àríwísí o Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn láti ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Ìkànnì Jígí Alárà 16 bàbá gbogbo.